Oduduwa TV radio. Ẹ wo àwòrán yìí o. Àwọn Muslim ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n làwọn jáde wọ́n làwọn dúró ti Palestinian. Àwọn fẹ́ kí wọ́n fi wọ́n pé torí wọ́n ṣe ń pa wọ́n. Ó dà àmọ́ ẹ jẹ́ àrò àwọn Kristẹni kan náà wọ́n náà dúró fún wọ́n dúró fún Israel. Ẹ rí pé a ti pinnu wa báyìí. Àmọ́ tá a bá ní pé ká dúró fún Yorùbá nation fún gbogbo wa ẹ̀sìn tó bá wọn ká máa sìn o ká dúró fún. Rárá o ẹ lọ́wọ́ ń bẹ̀. Ẹ rí pọ́rọ̀ wà ẹ já wọlé àtúnwá tẹ̀síwájú lórí ọ̀rọ̀. Ẹ bá máa pètò ìbá ṣe wọlé season 1 lókè lórí Oduduwa TV. Ẹ bá máa pètò. Àwọn Mùsùlùmí ní Nàìjíríà ní gbogbo wọn parapọ̀ bóyá kí n sọ pé ní South West ṣá ni wọ́n wá parapọ̀ sí ìlú Ọjọ́ta yìí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún ìlú Gaza fún àwọn ará Gaza nínú ogun tí wọ́n ń jà yìí. Àwọn gbàdúrà fún Gaza gẹ́gẹ́ bí bàbá Adébóyè náà ṣe ní kí wọ́n gbàdúrà fún Israel. Àwọn náà wá ṣe tiwọn báyìí wọ́n wá gbàdúrà fún Gaza. Àwọn ọmọ Yorùbá wọ́n ti pínra wọn sí méjì. Àwọn kan mú àwọn kan, àwọn kan mú àwọn kan. Wọ́n wá ń gbàdúrà fún àwọn orílẹ̀-èdè méjì tó ń jagun. Pé Ọlọ́run ṣàtìlẹ́yìn fún kan, wọ́n ṣàtìlẹ́yìn fún kan. Bẹ́ẹ̀ náà làwọn àkọ́kọ́ náà ṣe sọ pé Ọlọ́run ṣàtìlẹ́yìn fún Israel. Ó pa Gaza lẹ́nu mọ́. Àwọn ilé náà ti ń sọ pé Ọlọ́run ṣàtìlẹ́yìn fún Gaza. Ó pa Israel lẹ́nu mọ́. Ìjà bára wa dé nù. Òun nu bẹ́ẹ̀ ni. Wọ́n ti bẹ̀rẹ̀ rárá o. Pàtó mọ́tò jọ ni o. Ètò iṣẹ́ ńlá la fẹ́ lò. Bẹ́ẹ̀ báyìí. Ibi tá a bára wa dé rèé o. Iṣẹ́ ńlá gidi gan la fẹ́ lò. Ìlú Ọjọ́ta lélẹ̀ yìí. Abíọ́lá gàdé lè wà ní Ọjọ́ta. Ibi tá a bá dé rèé yẹn o. Bẹ́ẹ̀ la wà. Mo rẹ̀kọ̀dé o. Ọmọ ìyá mi. Mo rẹ̀kọ̀dé o. Ó mà ṣe ọmọ Yorùbá ẹ wo bí dábàrà wa dé o. Ibi abadére yẹn o. Ibi abadére yẹn. Ẹ wòran. Àwọn kan ń jáde fún ìlú Israel. Àwọn kan ń jáde fún ìlú Palestinian. Àmọ́ a lè dúró lápapọ̀ wa fún ilẹ̀ Yorùbá. Lórí ẹ̀sìn yìí náà ni ṣá ẹ̀sìn yìí náà ni ṣá ńgbà wo la máa lajú wa ńgbà wo la máa tají nígbà wo la máa tají o ọmọ káàró jire ẹ jẹ́ àròrè ǹjẹ́ mọ̀ pé àwọn Palestinian pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ sí wọn wọ́n ń jà fúnra wọn ni wọ́n ń jà fún ara wọn pé àwọn láti gbà níbi táwọn wà ilé tàwọn ni àwọn Israel sọ pé àwọn náà fẹ́ gba bẹ̀rẹ̀ pé ilẹ̀ wọ́n ń jà fúnra wọn ni ẹ jọ ǹjẹ́ àwa ń jà fún ilẹ̀ Yorùbá ǹjẹ́ àwa ń jà fún ilẹ̀ Yorùbá lápapọ̀ pé irọ́sẹ̀ ilẹ̀ bàbá àtàwa eré yìí o pé kò sí ni ẹ lè máa gbé ajá lọ́bọ̀ fún wa mọ́ ìyà ètò ilẹ̀ bàbá tàwa àwa ṣetán láti dúró fún ilẹ̀ bàbá tàwa lápapọ̀ wa. Mo rẹ́rìn kì í ṣe ẹ̀rín ayọ̀ o Ọlọ́run má jẹ́ ká rí ọ̀rọ̀ bànújẹ́. Mo wo kinní ọ̀hún ẹ wo báwọn ṣe jáde torí ẹ̀sìn àmọ́ tó bá jẹ́ tàwa nísìn irọ́ o kinní kọ̀ọ̀kan à ń fa ẹ wò
ẹ jẹ́ alájú wa o, ẹ jẹ́ alájú wa, ẹ jẹ́ arore o. À ń ka ìwé òfin pé ká mọ ẹ̀tọ́ wa ká lè dìde fún, kó dẹ̀ tọ́ wa sọ́nà bá ṣe máa gba ilẹ̀ Yorùbá wa. Àmọ́ àwọn kan wọn ò fetí sí tá à ń sọ. Àtúnrọ̀ yín náà ni o. Ẹ bá wa subscribe lórí YouTube wa o. Ẹ lọ àwọn nǹkan tí a ti kọ sílẹ̀, a ti túmọ̀ ìwé òfin sí èdè Yorùbá ká lè béèrè ẹ̀tọ́ wa, ká lè múra lẹ̀ láti gba dìbò lórí pé ṣafẹ́ dúró àbí ká bá lọ lápapọ̀ wa, ká dẹ̀ dá dúró bí ìlú. Ní ìmọ̀ bẹ́ ṣe rí sí o. Ọ̀rọ̀ ọ̀hún, ìgbà tí mo rí kíní ọ̀hún mo kọ́kọ́ wòra mi báyìí pé ibi abadé re yẹn o. Ibi sá abadé ohun re yẹn ọ̀rẹ́ mi. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́ o? Ọ̀rẹ́ mi ṣé ń gbọ́? Ibi abadé re yẹn o. Ẹ jẹ́ arore o. Àtúnràn wa létí lẹ́ẹ̀kan sí o. Ẹ bá wa lọ sórí Oduduwa TV radio, Oduduwa TV radio, Citizen AY, Oduduwa TV radio 2. Ẹ bá wa lọ subscribe. Ẹ dẹ̀ lọ sórí www.citizenay.org. Ẹ rí ìwé òfin ìlú wa ní èdè Yorùbá tẹ́lẹ̀ múlò. Ẹ jẹ́ ká dúró fúnra wa, ẹ jẹ́ ká jà fúnlẹ̀ wa. Ọ̀rọ̀ ẹ̀sìn yẹn wọ́n fi ń tú wa ká ní, kò tí ì yé yín ni, ẹ lájú yín. Wọ́n fẹ́ kẹ́ mọ̀ pé ẹ ní ẹ̀tọ́ àti agbára, òun làwa dẹ̀ ń fún yín, ojoojúmọ́ là ń jáde láti wá ṣàlàyé fún yín. Ẹ wòran ọmọ Yorùbá, ṣé ilẹ̀ Yorùbá tòrò báyìí débi a máa ti gbé ráì pé a fẹ́ lọ tọrọ kìnní kan fáwọn ẹlòmíì. Ilẹ̀ wa ò tòrò, àbó tòrò ni. Ṣé ebi ò pa àwọn èèyàn wa? Ṣá nílé ìwòsàn, ṣá nílé ìwé, ṣá ní títì, ṣá níná, ṣá lómi. Ṣé gbogbo kìnní yìí wà? Àmọ́ àrò yẹn ọ̀rọ̀ tẹlòmíì la gbé sáyà. Ọmọ káàró jèrè, ẹ jẹ́ arore o. Ẹ jẹ́ arore o. A pínra wa ká torí àwọn tó yẹ pé wọn ò dẹ̀ fẹ́ràn wa. Àwọn ẹ̀sìn tẹ̀lé ń jà fún, àwọn ìlú tẹ̀ ń jà fún, wọn ò fẹ́ràn yín o. Àmọ́ àwa tó yẹ kó tajẹ́ ọmọ Yorùbá tó yẹ ká fẹ́ràn ara wa, ká fi ṣàpèjúwe fún àwọn tó kù. A ṣe o. A ṣe o. Ẹ̀yin èèyàn, òun lẹ rí yẹn o. Ibi abadé, òun re yẹn. Ẹ wo, ẹ rí pé àti sọ̀rọ̀ fún mi ó rí tí máa ní kò dùn mí mọ̀ purọ́ ni. Àmọ́ síbẹ̀ àtúnrọ̀ wá, ẹ jọ̀ọ́ ẹ lọ kọ́ òwe òfin ìlú òun re. Màá fi eléyìí hàn yín. Òfin ìlú lẹ̀ ń wò lórí kìíní, ṣe rí bẹ́ẹ̀ yẹn. Ẹ ya fọ́nrán yìí. Ṣé gbọ́? Ẹ jọ̀ọ́ ẹ bá wa ya àwòrán kìíní kẹ́ fi sí fóònù kẹ́ pín fún àwọn èèyàn wa. Màá kàn ka òfin àti àṣẹ àti agbára ta ní méjèèjì. Àwọn èèyàn rò pé torí ẹ mọ òfin ìlú lẹ̀ ṣe kọjú sí. À ń gbìyànjú pé kẹ́ kọ́ kìíní, ẹ jẹ́ ká kọ́ yín lẹ́ẹ̀kan sí. Apá kìíní 14(2)(a). Ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ní tíjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀. Ìyẹn àkọ́kọ́, àṣẹ àtagbára ẹ̀yin lẹ ní o. Ẹ̀yin lẹ ní. Ìkejì, ìkópa àwọn ènìyàn níjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè. Ara àwọn òfin yẹn ni pé ẹ̀yin gangan ni olórí. Agbára àti àṣẹ tíjọba ń lò ó ti ọwọ́ yín wá. Torí náà ẹ ní ẹ̀tọ́ láti béèrè ẹ̀tọ́ yín. Ẹ jẹ́ kí a ṣiṣẹ́ pé lórí ká béèrè ẹ̀tọ́ wa. Òun la fi ń hàn yín yìí o. Èèyàn mi, ẹ jẹ́ arore o. Ẹ jẹ́ arore o. Ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ kí n wá mú yín lọ sórí ti website yẹn mo fẹ́ kẹ́ rí. Ti website ni yóò tí a ti túmọ̀ ìwé òfin sí èdè Yorùbá. Ṣé rí? Àkímọ́ àwọn kan lè máa mọ̀. Ṣé rí? Ìwé òfin 1999 sí èdè Yorùbá láti ọwọ́ Citizen AY. Àwa fẹ́ kẹ́ mọ ẹ̀tọ́ yín ni. Ó dẹ̀ wáyé láti inú ẹ lọ sórí website www.citizenay.org. Tẹ́ bá ti dé ibà ẹ kàn tẹ̀ lé, tẹ́ bá ti tẹ̀ ibi tó máa gbé yín lọ, òun ni eléyìí tí ẹ rí. Ẹ dẹ̀ lè ka gbogbo òfin àtẹ̀tọ́ tó tọ́ sí yín.
kẹ́dẹ̀ ẹ lè dìde fún ẹ̀tọ́ yín ń tá a bá wá nìyẹn o. Èèyàn báwo lè ṣe rọ̀rọ̀ yìí season 1 ló kí yín látòrí Oduduwa TV video kò ní tí wa kò ní rẹ̀ wá o àtúnpadà wá láìpẹ́ yìí ń ta tún ríre o ibi abadére yẹn o ẹ jẹ́ àròrè ọmọ káròjèrè tí àwọ̀ ò bá jà fúnra wa kò sẹ́ni tó máa jà fún wa o ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan o Yorùbá nation òun ló jẹ́ gbogbo wa lógún o bó jẹ́ kìrìtẹ́nì o bó jẹ́ mùsùlùmí o bó jẹ́ oníṣẹ̀ṣe lẹ́ ń ṣe ni o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sowọ́pọ̀ òmìnira ilẹ̀ Yorùbá ó jẹ́ gbogbo wa lógún àmọ́ ká tó débẹ̀ ká kọ́kọ́ kópa nínú ìjọba gẹ́gẹ́ mo ṣe sọ ká kọ́kọ́ kópa nínú ìjọba ká lè béèrè ẹ̀tọ́ wa àwa tún béèrè fún referendum ìyẹn la máa fi kúrò ní abẹ́ inú ìgbèkùn tá a wà o àròjì báyìí lọ sí ìwà ló ń kí yín láti orí Oduduwa TV rìjọ bá ṣe ń rí ètò ìbá máa pín ètò ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ mo kí gbogbo ẹlẹ́ẹ̀kan sí o ẹ ṣeun ó dìgbà kan náà ẹ ṣeun ó dàbọ̀ ẹ jẹ́ àròrè o ọmọ káàròjẹ ẹ jẹ́ àròrè.